lẹ́ẹ̀kan tá a bẹ̀rẹ̀ mo sọ fún yín pé a ní àwọn èèyàn bí èèyàn àwọn ẹni bí ẹni níbi ètò Aṣọtainment concept eléyìí tí Omidan Ọláyínká gbé kalẹ̀ láti gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ̀ka sànálì. àdùgbẹ́ fún àwọn ẹni tó bá ṣe wà ní àkọ́kọ́ Aṣọtainment concept ní gbọ̀ngàn Banquet Hall pẹ̀lú mi báyìí ni a ní gbogbo èèyàn tí àwa mọ̀ sí ẹ má jẹ́ sọ ẹja gbọ́lẹ́ lọ́wọ́ra. ẹ ṣe ògbó wọn tó ọdún mélòó tí ẹ ti mọ Omidan Ọláyínká àti pé ìràwọ̀ ní Omidan Ọláyínká kan sí. Mo láti gbà tó ti wà ní ti kàwé lọ́wọ́ ìgbà tó tún bẹ̀rẹ̀ ìrìnàjò sí ayé ẹ̀mọ́ di àkókò ìmọ̀ṣẹ́. Ó jẹ́ ọmọ tó jáfáfá tó já mọ́ṣẹ́ iṣẹ́ ìṣeré ó dẹ̀ ní àṣà gbé Orísun tó ti jáde wá Yorùbá dẹ̀ tó bá ṣe pa wọn làwọn bí ẹ̀ gbé nínú ẹ̀ tí ráwọn ẹni bí ẹni bí èyí tó ẹ ṣe fún kí ni ohun tí ẹ lè sọ nípa àṣà àti ìṣe Yorùbá. Tí a lè sọ nípa àṣà àti ìṣe Yorùbá ó pọ̀ tí ara àṣà Yorùbá òun ni jẹ́ ìwọṣọ iṣẹ́ tá à ń ṣe wa ní ìmúra wa náà àti báwo la ṣe ń gbafẹ́ báwo la ṣe ń ṣe ọ̀rọ̀ èdè tí a ń sọ. Ọba tí mo fi nífẹ̀ẹ́ sí nǹkan tó ṣe pé bí èdè ṣe ń tí àṣà ń wọlé lọ ó ń ṣe àjíǹde fún irú ẹ̀ náà ló nígbà tí ẹ̀ sọ̀rọ̀ àṣà tí ọ̀sẹ̀ tí Yorùbá wà fún ọ̀sẹ̀ ìjọba tó fẹ́ fọ́ tẹ́fẹ̀tì náà ìjọba fún ọ̀nàdáyọ̀ká ìdárayá ní sàtìmẹ́ntì ìjọba fún abúlé nínú àṣà abúlé nínú ìdárayá ìjọba fún èdè Gẹ̀ẹ́sì alẹ́ pọ̀ sí Yorùbá lóòótọ́ ẹni tó fẹ́ mọ̀wá ṣe bí ọ̀gbọ́n tó ní pé àyípadà náà pátápátá àti ìmáfi ohun díẹ̀díẹ̀ lọ́gbọ̀ ẹ̀ fún un. ẹ ṣe kí wọ́n ní wọ́n bá pè ní ọjọ́ mi jẹ́ wá. tí wọn ò bá pè mí sí mo bá gbọ́